Ẹ̀yin èèyàn iléèwé lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV o. Wọ́n ní àwọn ìyàwó wọ́n ní wọ́n sọ fún àwọn ẹ̀dà wípé tí àwọn bá ti kúrò ní palace kábíyèsí ò ní wá wọn mọ́, kábíyèsí máa gbàgbé àwọn ni. Wọ́n ní kábíyèsí dẹ́ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wípé wọ́n ní right láti wá sí inú palace láti wá kí àwọn, wípé wọn kàn lè gbé nínú palace ní pé ìtorí ẹ̀ àwọn fẹ́ separate wọn kó ní kálukú wà láàyè. Ẹ̀yin èèyàn ilé wọ́n ní àwọn olórí ní kì í ṣe èní ni kábíyèsí ti máa ń ṣe bẹ́ẹ̀, wípé tí kábíyèsí máa ní pé kí àwọn máa wípé kábíyèsí àwọn wà nínú palace gan àwọn ò rí kábíyèsí, pé tí àwọn bá fi lè kúrò nínú palace kábíyèsí máa gbàgbé àwọn ni. Allegedly nǹkan tá a gbọ́ ni o. Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, mò ń sọ Yorùbá lórí channel mi, mò ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. A máa ń ṣe advert lórí channel yẹn, kàn sí wa ní masholagistv@gmail.com. lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Àwọn olórí ni wọ́n sọ̀rọ̀ wípé tí àwọn bá kúrò nínú palace o, kábíyèsí ò ní ráyè tàwọn o. Wípé ìtorí ẹ̀ ni àwọn fi ń rọ kábíyèsí kí wọ́n fi àwọn sílẹ̀ nínú palace. Wọ́n ní àwọn elder sọ fún wọn pé àwọn tí wọ́n ti ralé kan lọ ralé, àwọn tán ti ralé kan kúrò ní inú palace, àwọn tí wọ́n dẹ̀ ti ralé tí wọ́n bá ti lè kúrò kí wọ́n mọ̀ wípé wọ́n fẹ́ gba divorce lọ́dọ̀ kábíyèsí ni. Nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly. Ẹ̀yin èèyàn ilé, Ọlọ́run á wà pẹ̀lú kábíyèsí o. Nítorí pé àwọn olórí yìí wọn ò fẹ́ fi ọ̀rọ̀ yìí, wọn ò fẹ́ mú bí kábíyèsí ṣe fẹ́ mú. Ṣùgbọ́n kábíyèsí ní ìyàwó àwọn fẹ́ kàn padà sínú palace ní kíákíá. Àwọn olórí ní àwọn ò bá Queen Naomi jà. Wọ́n ní àwọn olórí ní kí Queen Naomi wá meet pẹ̀lú àwọn lè solve problem fúnra àwọn o, nítorí pé àwọn ò kí ń ṣe ọmọdé. Nítorí àyè wà fún gbogbo àwọn láti jọ gbé inú palace. Ẹ̀yin èèyàn ilé kọ́ tá a gbọ́ là ń sọ fún yìí o. Wípé àwọn ò fẹ́ káwọn aráàta máa gbọ́ ọ̀rọ̀ àwọn. Wípé so kí Queen Naomi wá kan wá meet pẹ̀lú àwọn ipá wọn máa solve ọ̀rọ̀ yìí pẹ̀lú peace. Ẹ̀yin èèyàn ilé wọ́n ní nǹkan táwọn olórí sọ nìyẹn. Ṣùgbọ́n àti mọ nǹkan tí kábíyèsí máa sọ fún wọn, àti mèsì tí kábíyèsí máa fún wọn. Ṣùgbọ́n mo mọ̀ pé kò sí nǹkan tí ẹ lè ṣe lórí ọ̀rọ̀ yìí ju nǹkan tí ọkọ yín bá sọ fún yín lọ. 3 months ni kábíyèsí fún wọn. Wọ́n ní àwọn olórí ní kí kábíyèsí kí wọ́n jẹ́ kí àwọn dúró sínú palace, wípé àwọn máa solve ọ̀rọ̀ yìí out pẹ̀lú Queen Naomi. Wọ́n ní ìgbà tí wọ́n sọ fún àwọn elder pé kábíyèsí máa abandon àwọn ni. Wọ́n ní àwọn elder sọ fún kábíyèsí pé kí kábíyèsí wó nínú àwọn ayaba quarters yẹn, kí wọ́n kọ́ nǹkan tó jẹ́ pé ó máa jẹ́ nǹkan ìgbàlódé fún àwọn olórí, so that tán bá ṣe car park síbẹ̀ wọ́n lè máa drive wọbẹ̀ freely. Wípé kò ní jẹ́ pé wọ́n wà níta. Wípé then wọ́n wá fẹ́ǹsì ilé Queen Naomi round. Wípé so kò ní jẹ́ pé Queen Naomi á máa wọ́n á máa ríra wọn. Àmọ́ nǹkan tí kábíyèsí máa sọ bọ̀, mi ò feel pé yẹn dà. Mi ò feel pé idea yẹn ó bójúmu, nítorí pé inú palace dẹ̀ ni gbogbo wọn ṣì wà. Wàhálà yẹn ò ní dínkù. So bí a ṣe gbọ́ nìyẹn, allegedly ni o. Ṣé ẹ mọ̀ pé ayaba quarters yìí kábíyèsí ti kọ́ olórí quarters fún wọn rí tán lọ sọnà sí? Abẹ́ ẹ ti gbàgbé. Ṣé ẹ tó fẹ́ buy time lẹ fi ní kí kábíyèsí máa kọ́ olórí quarters àbáyaba quarters? Kò sí time fún gbogbo ìyẹn mọ́. Kán lọ ra lé bí kábíyèsí ṣe sọ, kán lọ ra lé síta kán kó lọ sílé wọn. Tán bá fẹ́ ṣe nǹkan nínú palace wọn á wá. Ibi tí wàhálà ti lè dínkù nìyẹn. Ṣùgbọ́n kẹ́ni pé ẹ tó fẹ́ máa lọ kọ́ olórí quarters kan ní ìsìn, how long lẹ fẹ́ take? Queen Naomi láwọn ò ní sùúrù mọ́.
Kabiyesi dẹ̀ ti sọ pé by June Queen Naomi gbọ́dọ̀ padà sínú palace. Kí la wà? April, May, June, 2 months wọ́n gbọ́dọ̀ padà sínú palace. So ayaba quarters, ṣé ẹ fẹ́ kọ́ ayaba quarters tán? Ẹ fẹ́ dìmọ́ ní ìṣe, ẹ fẹ́ tún kọ́ láàrin oṣù méjì ní ṣó possible? And yàtọ̀ sí yẹn, ṣé yẹn tó wá máa mú peace wá? Ìyẹn ò lè mú peace wá nínú palace. The best thing ni pé kán rọra dé, kán máa wà ní inú ilé wọn. Kán wà nínú ilé wọn, tí Kábíyèsí bá fẹ́ rí wọn, wá lọ rí wọn ńbẹ̀. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ o, wọ́n ní kí àwọn ẹ̀dà ní kí wọ́n wó part of the ayaba quarters, kí wọ́n kọ́ ìgbàlódé queen quarters fún àwọn olórí. Àmọ́ bóyá Kábíyèsí máa gbà o. Nǹkan tá gbọ́ ta ní ká mú wá fún yín nìyẹn. Allegedly dẹ̀ ni. Ọlọ́run Elédùmarè á ran gbogbo wa lọ́wọ́. Ẹ̀yin náà mọ̀ ipá àtìgbà tí Queen Naomi ti ní ọjọ́ kan nínú ọjọ́ àwọn òní fún Kábíyèsí mọ́ tí wọ́n bá gbé ìgbésẹ̀. Nípa àwọn dẹ̀ máa make sure pé àwọn grant divorce. So right now Kábíyèsí ti ń gbé gbogbo ìgbésẹ̀ o. Wọ́n ti sọ fáwọn olórí tí wọ́n ti rálé pé àwọn máa fún wọn ní divorce o tí wọ́n bá lọ wá ibi tí wọ́n máa gbé. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Àwọn advertise fún collection center store. Collection center store wọ́n ta bàtà Italian shoe láti size 8 sí dé 14. Ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Italian shoe ni wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n dẹ̀ ń ta gbogbo àwọn shoe tẹ́ lè wọ̀. Ọlọ́run Elédùmarè á ran gbogbo wa lọ́wọ́ o. Please share this video, like and subscribe. God bless you all.